Mufti Alado be careful egungun be careful na express you dey go báwo ẹ lọ fẹ́ lọ rọ́ọ̀lù wàá sì gan mọ́ná lọ́tẹ̀ yìí àwọn retí ògúlù tó fẹ́ sọ ọba lóun sọ ògúlù ntú àwọn retí ògúlù ntú tó sọ wàláì sọ tó o bá sọ àdégbé èso ọmọ ọkọ ọ̀sẹ̀ máa sọ bẹ́ẹ̀ náà ló bú Sheikh Adam sọ pé wọ́n padà foríjì hàn lórí gbogbo àwọn atrocity tó dánwò wọ́n padà foríjì hàn pẹ̀lú àwọn aburú tó sọ nípa Sheikh Adam pẹ̀lú ìyá Sheikh Adam tó bú. Mufti Alado Mufti Alado Mufti Alado egungun be careful ẹ̀mẹ́ta ni àpè mufti o ìpè tí Yorùbá sì pè yàn báwọn mọ́ nítumọ̀ a rí wípé ní impara kó wọ́n sọ ògúlù ntú taku fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa tí Kùránì sọ Mufti Alado má kó bá àwọn generation rẹ o torí wípé ní markazi ni àdéhùn tá a gbé ń bẹ̀ ní pé ní markazi òfùdíkà ruhi àwọn ọ̀sọ́ lẹ́nu àṣebẹ́yà fún pàápàá ni a sì kọ́ ní tí ó ṣẹlẹ̀ torí pé tó bá fẹ́ wó rúmzù wa markazi ni rúmzù wa bàbá mudiru markazi àwọn ni rúmzù wa kò sí ní tà lè ṣe láti fi dáàbò bò bẹ̀rún tá a bá wá rí ọmọ kéwù kan tí Sheikh Adam ṣe lóore tí ọ̀wá mórí nì tó bá fẹ́ dojú ìjà kọ bẹ̀ gbogbo ń ta ní láti bàjá albarkola al-Qur'an Karim mo kí àfa wa golden son of markaz bàbá dáadáa ni bàbá yẹn wọ́n kọ write up kan mo post ẹ̀ wọ́n ní Adabi should stay out of this wọ́n ní Adabiya should stay out of this kí Adabi yóò jìnà sí ti bẹ́ẹ̀ lẹ́yìn kí wọ́n má dá sí torí wípé ní àti ìrí ẹnì kankan nílé kéwù míì láwọn ilé kéwù sàǹkóṣàǹkó mẹ́ta tá ní àbí mẹ́rin tí ọjà sí pé ọmọ kéwù wà yẹ hàn náà yọ àmọ́ lárí àfa rẹ̀ yọ máa lárí khalifa wọn kò sí ládàbí ẹ lè rọmọ Àdàbí kan kó dojú ìjà kọ lé Àdàbí ẹ sì lè rọmọ Sùmùrà kan kó wá dojú ìjà kọ Bàbá Lágbàjì ẹ lè rọmọ Bàbá Àgbàjì Kìdòmọ̀ kan kó dojú ìjà kọ lé Bàbá Àgbàjì Kìdòmọ̀ ọ̀dọ̀ àmàlìkàsí náà ni so fún jẹlẹ ìwọ tó bá mọ bóyá ṣe ń dá sọ̀rọ̀ má dá sí o tó a máa sọ pé wọ́n bú Bàbá Lágbàjì o àbí wọ́n bú Bàbá ní Àdàbí o kóńkálùkọ sọgbà ìyá rẹ̀ ẹ fa àmàlìkàsí lẹ̀ ká sọgbà ìyá wa so tẹ bá kíyèsí dáadáa èmi ti kọ́kọ́ jáde rí ná gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ògo ìlú ńlá tàmọ́ nì àwọn ògo ìlú ńlá tàmọ́ nì mo ti kọ́kọ́ kìlọ̀ fún wọn ná wípé nítọ̀ ẹ kìlọ̀ fún èyí adú ọmọ abú yẹn gbogbo gbà ní bú Bàbá Mudiru Markaz ẹni yóò sì gbọ́dọ̀ sọ pé wọn mọ̀ ń pa rẹ̀ ẹni yóò gbọ́dọ̀ sọ pé wọn mọ̀ ń pa rẹ̀ lẹ́yìn tí bú Bàbá Mudiru Markaz ní gbogbo ìgbà yìí so ẹ wá sọ Markaz ti gbà wíyọ pẹ̀lú ògùn ọlọ́ọ̀tẹ̀ tágbà ògùn ẹ̀ lọ́wọ́ yín nì lágbára ọlọ́ àṣírí ti tú ná àṣírí ti tú akí àfàwà mọ́ fàlùtì bàbá tí wọ́n ti bàbá ṣe mọ́ fàlùtì ti ń kìlọ̀ tipẹ́tipẹ́ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ wa nú ṣùgbọ́n ẹ̀yẹ́ mọ́ tàbùkù Markaz ẹ̀yẹ́ mọ́ tàbùkù Markaz bàbá mọ́ fàlùtì wọ́n kìlọ̀ wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ fídíò tí wọ́n mọ̀ kìlọ̀ fún Mufti Alado wọ́n mọ̀ kìlọ̀ fún Mufti Alado ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò gbọ́ ọwá lóun sọ ògúlù ntú àwọn retí ògúlù ntú tó sọ wàláì sọ tó o bá sọ àdégbé èso ọmọ ọkọ billahi sí láìláì làwà àwọn retí ògúlù tó fẹ́ sọ bó ṣe wá sọ ògúlù ntú tí ò ní taba Sheikh Adam àmàwò tí ó kọ́kọ́ sọ pé ẹnìkẹ́ sọmọ àdájọ́ Ọlọ́run ọ̀sẹ̀ máa sọ bẹ́ẹ̀ náà ló bú ìyá Sheikh Adam sọ pé wọ́n padà foríjì hàn lórí gbogbo àwọn atrocity tó dánwò wọ́n padà foríjì hàn pẹ̀lú àwọn aburú tó sọ nípa Sheikh Adam pẹ̀lú ìyá Sheikh Adam tó bú ọ̀tẹ̀ tí wà dá àmà ní o tọ́lọ́ máa fẹ́ fìyàn sẹ̀sìn àwọn tó bá ti jẹ́ ẹni aburú àwọn wòlíì ṣèitán ó ti hàn sí gbogbo ayé pé èsè wòlíì Ọlọ́run àǹtà wòlíì ṣèitán ni ọ́ tí a bá jẹ́ sí pé ní ayé náà padà wà dìdàkudà ní gbogbo atrocity tí wọ́n kà sí ọ lẹ́sẹ̀ ìrẹ́ Mufti Alado yìí irú rẹ̀ tí ìka ẹlòmíì tó ti sákò lù wàláì láwọn ẹni jọ tí wọ́n ń sàfà gan tí wọ́n bá fi ẹ̀sùn kẹnu ẹlòmíì lù yóò jáde kò ní kí wọ́n rún mọ́ ṣùgbọ́n ìtìjú ti tán alẹ́ bí ní ìsáàlámù tẹ̀sítà ìfásínà machine tó o bá ti ní tìjú gbogbo tó bá wọ̀ kọ́ máa ṣe àìní tìjú ló jẹ́ kọ́ máa jáde kọ́ máa kagbára papọ̀ ó ní karama kankan mọ́ wallahi ta'ala ìṣúná bíláì nígbà kan kùlára karama ti bẹ̀ lára Mufti Alado owó ni wàláì owó nìkan ló kù ṣé owó ni Bàbá Mudiru Markaz fi ń ṣe ni owó kan Bàbá Mudiru Markaz fi ń ṣe wọn náà wo mímọ̀ tí bàbá nánà ìmọ̀làwá dótì àti òdodo àtòtí Sheikh Adam ṣe fún wa so ìwọ wà ní pé owó lásán ló fi hàn dáìsí àwọn èèyàn owó nìkan ló kù lára rẹ̀ ní karama ti bẹ̀ lára rẹ̀ gbogbo àti àǹtẹ̀ lọ́la pé wọ́n rí nǹkan jẹ lára rẹ̀ lára Mufti Alado wallahi lazim so a ní fi rọ́mùsù wálẹ̀ kẹ́ẹ̀bàjẹ́ torí pé ní Bàbá Mudiru Markaz wọ́n ń tún ayé ṣe pẹ̀lú mímọ̀ ẹ̀yin ń fi ìmọ̀ kínkín tọ́lọ̀ fún yẹn fi ń bayé jẹ́ ẹ̀fí sọ àwọn àbá lórúkọ ọbú wọ́n náà bí àpòsẹ́dẹ́ nìyẹn lọ́dà àwọn oníṣẹ̀ṣe fún jẹ́lẹ̀ Mufti Alado be careful egungun be careful na express you dey go báwo ẹ lọ fẹ́ lọ rọ́ọ̀lù wàá sì gan mọ́ná lọ́tẹ̀ yìí àwọn retí ògúlù tó fẹ́ sọ so that is a short message tá a fẹ́ pàṣẹ gbogbo àwọn èèyàn tó gbé èmi ti jáde mo ti kọ́kọ́ kìlọ̀ tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ ẹbí lọ́dọ̀ àwọn ògo òlù ńlá ẹbí lọ́dọ̀ àwọn ògo òlù ńlá mo pè wọ́n kódà mo pè olóyún wọn mo pè sẹ́kẹ́tìrì wọn gbogbo wọn lápè pé ẹ̀pá náà kìíní
ẹ̀yin máa sọ̀kò ẹ̀ ń sọ̀kò sí ọ̀rọ̀ Markaz sí fún wa dákẹ́ ni ọmọ àlè Markaz nìkan ní ó support Mufti Aládò. Azza wa salamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuhu.